Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the High Quality Video settings. Enjoy your movie on APATATV+. Do you like Nigerian food? Which of Nigerian food would you like to try? I want to try suya. Suya, you will enjoy. The three woman, you are my wife. Wait, I'm gonna go crazy. 2-3 women on a man. It runs in our blood. Well, I kind of like to stay back and enjoy myself. Omo. Shock knocker. Okay, you're trouble. Yeah! Wallahi swallow ló ń dún wúruwúru. You think you swallow? Wallahi. Ṣé fẹ́ kọ́ ẹ sínú mi? Ọbẹ̀ ṣe foundation. Kíjọ tún máa bá obìnrin kó lọ máa búra at this age. Ṣé ìwọ ló fẹ́ máa advice mi lórí bí mo ṣe fẹ́ ṣe relationship? Àbúrò ìbúkú ló ìbò yìí. Kí ló ń jẹ tó ń yaṣọ tí gbogbo ẹ̀rùn báyìí? What's wrong? O ní wà òkè ò ní gbádùn. Ní lókùn tí ń fi kẹ́rù mi lọ. Sọ ní páálí ni. Mi bá ní páálí tí ń bá wọlé dáadáa. Èyí táwọn ọmọ mi fi jẹ bisikíìtì kì í kọ́. Èyí ti páálí. All I thought after you got married, you're going back. No, I love this country. I love Tyler with my whole life. Wọ́n ní kò ṣe kankan. O ní láti fẹ́ ìyàwó dọ̀tun. I want to have 2-3 wives. Ìfẹ́ ayé mi, ẹni bí ọkàn mi, the apple of my eye. Kí ni ń wí sógbó yóò bá ní? Ladies, I will take from all the dishes. Múrí. Ẹ kó ogun ayédè yìí lẹ́yìn mi. Wẹ́ẹ̀dì kárí àbísíkọ̀ tí kò dáa. Irọ́ wẹ̀lẹ̀ hẹ́ẹ̀dì kárí àbẹ́rẹ́. Ẹ̀jẹ̀ irú yín wá lọ́yẹ̀ kéèyàn jírí ni. Ẹ̀yin àkọ́túnrẹ̀ sùn. He has already used your time with another person. I did not ask you to help me. Ìfẹ́ wà láò. Tyler, your favorite is here. Tyler, your wives are fighting. The guys is cast already, okay? Tyler, please talk to us. God bless you, Yalini, for speaking my mind. Surulere sòkúta jìnnà tábàlédè ọjọ́ àtọjọ́ wọ́n fi pípé jọra wọn ni ìgbà àtìgbà pípé wọn kàn fi jọra wọn ni ẹ̀dá tí ó bá ti mọ̀ gbà lò ìgbà máa ń gbà wọn dànù àgbọn bí ayé dá Surulere èrè tó pọ̀. Báníkò Jọládé kò ṣe mí ní kàyéfì. Irọ́ ni mo fi pa. Àfìgbà tí Michael ní ọjọ́ àtọjọ́ wọ́n fi pípé jọra wọn ni. Mo ti sunkún. Omi ojú mi ti gbẹ. Ṣùgbọ́n ṣá tí ọwọ́ bá tẹ bọ̀bọ̀ Michael yìí. Tí báwọn ọlọ́pàá ti wá Michael lọ ní àìmọye ìgbà títí pa ni wọ́n ń bálẹ̀kùn ẹ̀ àmọ́ ẹyẹ tó ṣú àmọ́ bí tí wọ́n fẹ́ wá sí ọ̀rẹ́ àfi kí Ọlọ́run bá kó bá wa mú Michael sórí ilé ayé èèyàn tó bá ti kú ní tiẹ̀ ṣègbè o. Jọládé ti fi kú ṣàgbà gbogbo wa nìyẹn o. Babe, let's say I did the next trees and fellow gets in come. Èrè tó pọ̀ Surulere
èrè tó pọ̀ Surulere àfikẹ́lẹ́ da ìdáríjì mi. Surulere sòkòtà jìnnà ká bá lè dé. advice ẹ pé kò ṣe àwọn nǹkan tó ṣe. ọjọ́ àtọ̀jọ́ wọ́n fi pèpè yóò ní rí kú ẹ. ìgbà àti ìgbà yóò ní padà sọ́dọ̀ Kọ́láwọlé. ẹ̀dá tí ó bá ti mọ̀ bá lò ìgbà máa ń gbà wọ́n dànù. àgbọn bí ayé dá bó síbi jọ wá wí náà. ọmọràn bí ifá òsì akọni ní èkán ẹni. àbó bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ. àbó bá ṣe bó ṣe gbé. ó dẹ̀ jọ dáríjì mi. mo ti realize gbogbo mistakes mi. wọ́n dẹ̀ ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. dáríjì mi. Kọ́láwọlé, kí n dáríjì ẹ́ just like that. lémi tó lé jáde kúrò nínú ilé ẹ̀ bí ajá àbó ti gbàgbé ni ṣó ti gbàgbé bó ṣe lé mi kúrò nínú matrimonial home mi bí ewúrẹ́ torí pé o fẹ́ gbóbìnrin mi wọlé. ó ti ẹ̀rọ gbogbo nǹkan tó ti jọ da èmi àti ẹ̀ pọ̀ látẹ̀yìnwá. ó rò fẹ́ tó wà láàrin wa. ó rò anything. ó kàn fi pé òkè mo ti sú ẹ ó dẹ̀ fẹ́ gbé obìnrin mi ó dẹ̀ lé mi dànù. ó tún wá fẹ́ gbóbìnrin nìyẹn ó tún wá gbé obìnrin tó tiẹ̀ já ara ta ẹni tí mi ò mọ̀ ó jẹ́ ọmọ inú ẹ̀ ọmọ abẹ́ ẹ̀ ọmọọṣẹ́ ẹ̀ secretary ẹ̀ oníwọ̀ wá fẹ́ lọ sí inú matrimonial home mi ẹ̀dẹ̀ jọ ń gbé bẹ́ẹ̀ inú ẹ̀dẹ̀ ń jó ọkọ ẹ̀dẹ̀ ń balẹ̀ ó dẹ̀ ń sùn ó dẹ̀ ń jẹ ó dẹ̀ ń mu níbẹ̀ àyà ò tiẹ̀ já ẹ ọkọ ẹ̀dẹ̀ balẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ ya wèrè gan ni o. I'm sure for me. Má tún ká wá kà sẹ́yìn mọ́ màmá bẹ́ẹ̀ náà ni èèyàn ń ṣe ọlọ́run òun tọrọ dáríjì ọlọ́run dáríjì mo ti realize mistakes mi èmi náà mọ̀ mo ṣe nǹkan tí ò dáa mo mọ̀ tó bá yẹn kó fẹ́ deal pẹ̀lú mi tó fẹ́ punish mi gbogbo nǹkan tó bá ṣe fún mi mo ready láti fara gbà but mo kàn need forgiveness ẹ jọ mo fi ọlọ́run bẹ̀. kò sí wàhálà kí ni mo fẹ́ ṣe mi ò kúkú rí ibi tiẹ̀ sí kò sí problem mo ti gbọ́ ẹ. ó ṣe kan thank you ó ṣe ó yà náà. ó yà náà bí ti báwo. wọlé kó lọ kẹrù ẹ ayé wà bẹ́ẹ̀. kí n wọlé kí n lọ kẹrù mi láti gbàwó sí gbàwó àtìgbà tó ti lọ èmi ti gbàgbé ẹ náà. bọ́ọ̀ ló ti gbọ́ bó ti dáríjì mi. mo ní mo ti gbọ́ bọ̀ kò ń ṣe pé mo ti gbà completely eléyìí tó ṣe padà wá yìí mo ṣe wọn máa mú ọ̀rọ̀ ẹ padà wá sínú ayé mi ni kí n kàn lọ kẹrù mi kí n dẹ̀ máa tẹ̀lé ẹ ká lọ báyẹn tí ó bá ṣe pé mo rọlá gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ láti èyí wá gan ni ó ń ṣẹni tó yẹ kí n máa bá sọ̀rọ̀ mọ́ láéláé wọ́n sì fún mo kàn ní mo gbọ́ ni mi ò tí gbà completely so fún mi ní time kí n fi gbé yẹ̀ wò sọ́ọ̀tún sósì kí n fi ro dáadáa kí n fi make up mind mi pé okay mo fẹ́ padà for real. ṣé ìfún dẹ̀ máa wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mi ò mọ nǹkan tó gùn mí o. I wasn't in my right frame of mind. Kò wọ́n mi bẹ́ẹ̀. Mi mọ nǹkan tó ṣe mí mo kàn ṣáà. In fact, orí mi ṣe pè wá padà ni. Orí ẹ̀ ṣe pè padà ni. Èrè tó pọ̀ Surulere. Tó bá ṣe jẹ́ màá jẹ́. Èrè tó pọ̀ Surulere. Surulere sòkòtà jìnnà tá a bá lè ní. ọjọ́ àtọ̀jọ́ wọ́n fi pípé jọra wọn ni. ìgbà àti gbà pípé wọn kàn fi jọra wọn ni. ẹ̀dá tí ó bá ti mọ̀ gbà lò ìgbà máa ń gbà wọ́n dànù. àgbọn bí ayé dá bọ́ síbi jọ wá wí náà. ọmọràn bí ifá òsì akọni ní èkán ẹni. bó bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ. bó bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ. bó bá ṣe gbé bó ṣe gbé ló ṣe máa sọ.
àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ ni wọ́n ṣe bíi pé àwọn làwọn láyàrá wọn ń bá yọ fẹ́ o àdúrà yíwé lè gbà wọ́n ní ò gbàdúrà. Wajoko, no. I want to talk to you. Ṣé mo mọ nǹkan tó ń rò, but mo máa bẹ̀ ẹ́ ni pé kó mọ́kàn kúrò ń bẹ̀. Ẹlẹ́ran ara ni gbogbo wa. Kò sẹ́ni tí ó kọjá àṣìṣe, kò sẹ́ni tí èṣù lè yá lò. Èmi ti ṣe àṣìṣe tèmi nìyẹn, mo dẹ̀ ti kọ́gbọ́n. And I promise to be a better version of myself. Dáríjì mi. Ire ọ̀tún ṣọmọ lọ́wọ́ mi mọ́, please. Kọ́láwọlé. Yes, darling. Gbogbo nǹkan tá a bá ń ṣe láyé, ká máa try láti wà careful. Because téèyàn ò bá rìn bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀, wọn ò ní bẹ́ẹ̀ ní ṣẹ́kíṣẹ́. Ọ̀tọ̀ ló sọ. Àwa wí tán, oníṣẹ́ èṣù ni. Jọ̀wọ́, ṣé èṣù ló fi ọwọ́ ara ẹ̀ fa obìnrin yẹn wá fún ẹ? Ṣé èṣù ló fa ọmọdébìnrin yẹn wá fún ẹ kó fẹ́? Ṣé ìfún mi jọ nítorí Ọlọ́run? Má tún jẹ́ ká máa káwá kàsáyìn. Just find a place in your heart to forgive me and let's move on. Dáríjì mi. Can I ask you a question? Do you still love me? Or you're now seeing someone else? Jọ̀ọ́, ṣé bẹ́ẹ̀ ló easy láti sáré rẹ́ lómi ni? Àbò òbí mi jọ̀wọ́ ni. Anyway, I love you. And I still do. Thank you. And I love you more. I miss you. I miss you, darling. Wálé, èmi ni. Má kò gbé wọ́n tí wọ́n gbé out. Hello? Mo gbé o, kò gbé call mi o. Kò gbé call mi, wọ́n ti log me out o. Mo dáràn. Mo gbé o. Ta ni mo fẹ́ pè báyìí? Ta ni mo fẹ́ pè báyìí? Wọ́n ti log me out. 180 million. 180 million. Adéoyè, jọ̀ọ́ torí Ọlọ́run, bá mi pọ̀ rẹ̀, bá mi pọ̀ wálé, wọ́n ti log me out, wọ́n ń pè kò gbé call mi, move for another line, pé ṣe ló disconnect mi, wọ́n ti pè fẹ́ lómi. Mo gbé wọn, wọ́n pè fẹ́ lómi kẹ̀, wọ́n ti log me out, gbèsè, mo dáràn. No! Níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Ṣàánú mi náà. Ta ni mo fẹ́ pè? Kéèpé Jésù àgbọ̀.
képe Jésù àgbọ̀ àgbọ̀ ó bá képe bàbá yẹn olójú àná máa wà ní képe Jésù ìrà fún kò jáde ilé ò dàgbé àmì tí ń pe fóònù láti ẹ̀kọ́ ò dẹ̀gbé kí ló ṣẹlẹ̀. nǹkan ti ṣe mí o. Ọlọ́run ní jẹ́ kí nǹkan ṣe mọ́ dáyà já mi náà kí ló ṣẹlẹ̀. nǹkan ti ṣe mí o. kó lọ wọlé bá mi sọ̀rọ̀. ṣe rántí contract tí mo lé látijọ́ yìí. Yes. the 180 million naira contract. ó mọ gbogbo wàhálà mi lórí ẹ̀. mo gbogbo nǹkan tó ṣe látijọ́ ìlú rẹ̀. gbogbo bí mo ṣe ń náwó tí mo ṣe ń nára lórí ẹ̀. Yes, kí ló ṣẹlẹ̀. wọ́n ti log me out. wọ́n ti gbé fẹ́lò mi. Oh my God. Kí ni ibi ti bá mi o. Kí ni nǹkan tó ṣẹlẹ̀. mo ti fẹ́ bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀. It's okay kọ́lá wọlé. Ọlọ́run ṣe tó dáa. mo ti fẹ́ bẹ̀rẹ̀. Kí ni nǹkan tó. Abanimule. When the storm arise, ta ló lè lọ sábàná. Nígbà tọ́jọ́ pòròrò, ta ló ké pè é. Nígbà tó dàbí pé ò mọ̀ ṣe, ta ló máa sábà. Ó bá ké pè bá ké pè Jésù àgbọ̀. Babe. Kí ló dé òjò ń jẹ ìrònú ò dá nǹkan kan ó kò máa ń dá ara ẹ̀ síyàn lára ni tó tó yọ lọ má fìrònú ṣe rẹ̀ léṣe. This is a lot of money we're talking about. Tí fẹ́ kọ́ni bàbá yẹn ló dúró nígbà tó dàbí bọ́jọ́ ń pòróró bàbá yẹn ló dúró nígbà tí. ṣòro kò sẹ́ni tó kọjá àdánwò àdántán ó ní ká máa gbàdúrà ká má rí ìgbà ní gbogbo kínní yìí èmi gbàgbọ́ pé bó ṣe wà yìí ó máa lọ bọ́ kó tó di pé ó lọ. You have to be strong. Because tó bá ti lọ fi ìrònú ṣe rẹ léṣe ń sìn tí gbogbo nǹkan bá máa padà bọ̀ sípò jọba olùṣèwà fẹ́ máa gbádùn rẹ̀. Tẹ́mi bá wà ìrètí ń bẹ. Jótúrú Ọlọ́run má ṣe rẹ léṣe please. I know it is not easy. But at the same time you have to be a man and be strong for yourself and for me too. Okay. Abanimule. When the storm arrives, ta ló lè lọ sábàná. Nígbà tọ́jọ́ pòròrò, ta ló ké pè é. I promise I'll pay you guys very soon. Ó yẹ kẹ́ mọ̀ pé mi ò kí n ṣèyàn bẹ́ẹ̀. Ẹ má worry, bẹ́ẹ̀ ni. Okay, Eshegon, thank you for your understanding. Darling. Kí ló ṣẹlẹ̀? Are you okay? Àwọn tí mo jẹ lówó ló ń pè mí láti ẹ̀kọ́. Ti sú mi o. Ti sú mi. Kí ló wá fẹ́ ṣe báyìí? O ní láti mọ bó ṣe máa wá owó wọn fún wọn ni. Kẹsì lè tó ń pè ẹ́ kó má lọ polódì ẹ̀ pa. Owó ló ń sọ̀rọ̀ báyìí. Ṣé mo lówó síbi kan tó mọ̀ ń pa ẹ̀ ni? Kò sówó lọ́wọ́ mi. Ibi tí bá ní ni máa fún wọn bó mo fẹ́ wówó sí. Ṣùgbọ́n èmi náà nífẹ̀ẹ́ tí bọ́ ṣe ń pè mí tán harass mi káàkiri tán embarrass mi. Babe, àwọn people yóò lè bẹ̀rẹ̀ understand pé kò sówó lọ́wọ́ ẹ̀. Ìwọ ló máa mọ bó ṣe máa wá owó wọn fún wọn. Pípé ti pọ̀ jù náà. Ọlọ́run má jẹ́ ká rógun àpèpà. You need to do something about this. You have to be a man and find a way out.
nǹkan ṣe o wá ti rí o máa bọ́ tàbí nǹkan gbogbo ilé tó ń ronú tó ń kárí bọnú kiri inú ilé kò lè solve anything now gbogbo kíní nǹkan tí ń rí bákanbàkan lára mi tí ń rí bákanbàkan wá nǹkan ṣe kó dẹ̀ tó di pé bọ́ sódì lára tèmi náà kí ló dé kí ló ṣẹlẹ̀ ó easy now. wọ́n rí bákan lára ẹ̀ ṣé ohun èmi náà ni. ṣé owó èmi náà ni owó èmi náà kò rí báyìí fún ẹ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ nìyẹn wọ́n ní kó wá wọ̀rọ̀ kọ́ kó fi ṣàdánà ọkàn jókòó kalẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ bíi omi adágún kò sọ pé kí ni kò ṣe get up and do something find a solution. ọjọ́ ibo lójú rẹ̀ wà oòrùn ibo lójú rẹ̀ wà afẹ́fẹ́ ibo lójú rẹ̀ wà Fatah, báwo ó ṣe gan-an ó kó àgbálẹ̀ mi. Fatah tí bàbá yẹn sọ yẹn ò dùn mọ́ mi o. Ìwọ náà wo ayé ẹ ló sílẹ̀ síbẹ̀ yẹn. Tó bá sanwó sí i, ó òun fẹ́ fi ra míì tó máa wà up to that standard. Problem tó wà nílẹ̀ ni mi ò ṣe tó máa ń ta property mi. Kó tó ṣẹlẹ̀ ni. Bá mi sọ fún un kó fi nǹkan sí i kó ṣe normal. Ó yẹn kéré. Ẹ̀gbọ́n mo understand yẹn. But nǹkan tí màá sọ fún mi pé nǹkan tá a sọ níjẹta yẹn. Price yẹn náà ni míì tí mo rí the same price náà ni. Ṣé ti understand? So mi ò dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe sáré nídìíwò yẹn sí. Bóyá kí n tún wọ̀ gbowó náà but mo nìkan ní mo ṣe ní kí n sáré wá bá yín pé kí n ṣàlàyé fún. Fatah ó dà pé àwọn wrong set of people ló ń bá sọ̀rọ̀ bí a kò bọ́ sí gbòòrò báwọn guys sọ̀rọ̀ náà àwọn tó mọ iye mọ́tò yẹn pọ̀ ń gbòòrò náà jọ mo ní ìdòwò yẹn urgently lóòótọ́ but mi ò kò lè sọnù bẹ́ẹ̀ yẹn mi lè sọnù. Ẹ̀wọ̀n kí n má pa fún iṣẹ́ yìí tí mo rí ìjẹta yẹn ó gé price yẹn wálẹ̀ bọ́ ilé yìí tí mo rí yìí mo rí pé ó lọ dédé nǹkan tí mo sì bá yín sọ níjẹta yẹn mo ṣe ní kí sáré wá eat so that mi ò mọ bí ẹ ṣe nídìí ẹ̀ bí ẹ sáré nídìí ẹ̀ sí ṣùgbọ́n tí eléyìí bá lọ ẹ̀gbọ́n kó máa gbé ìta tí wọ́n máa gé ni wọ́n máa gé ni kó dẹ̀ ti ń di black market. wo tó bá yẹn pé ó wà interested in total máa yẹn kó dàbẹ̀ pé distress sales or something ní kó fi 1M sí kí n gbé fún kó máa gbé lọ ní 1M máa send details mi sí ẹ̀ ń sìn. bros 50 kọ́bọ̀ kò lè fi sí 50 kọ́bọ̀ kí tó rí bọ̀bọ̀ yẹn gan fún rẹ̀ gan kí tó rí bọ̀bọ̀ yẹn pàdé mi kan òun ẹ̀ pé àtọwọ́dọ́wọ́ náà a máa fi ń bá wa sọ̀rọ̀ a ní platform tẹ́ pé tá a bá fẹ́ tà nǹkan tó ti ń sàn. Fatah mo mọ ìwọ náà máa rí ń bẹ̀ náà ṣọ́ra ajé yìí náà. àwọn ẹ̀mọ cooperative ṣé mo cooperative cooperative fẹ́ fi rà ṣé ti yẹ ó tún máa fowó gbowó ó tún ní interest lórí so nǹkan tó ṣẹlẹ̀ ní bọ̀bọ́ yẹn bóyá wà yẹn jẹ́ wà lójú ẹ̀ o bó dẹ̀ ṣe wà yẹn tí mo bá lọ bá kí n sọ pé yes kí n kọ́ sọ pé yes owó yẹn tún lè gbà bòmí lọ. mo ti ṣe details mi sí ẹ̀kọ́ sanwó. kò sí wàhálà bros ìkejì ẹ má gbàgbé mi báyìí sọ gangan. pẹ̀lú nǹkan tẹ́ ń ná ọ̀gá màmá rí ẹ ó ṣe ẹ̀dẹ̀ tún lè ní kan mi tẹ́fẹ́ tà o. Man, babe, wow. Ṣé yí fún mi ṣó rí kí mo ti dé ni? Ìgbà tó dé ńkọ́? Mo rí pé ó dé. Àmọ́ dídé ò dá nǹkan kan fún mi. Kí ni nǹkan tí ò ṣẹlẹ̀? Ṣé nǹkan tèmi àti ẹjọ́ sọ nìyẹn kó tó di pé ó jáde? O ló máa send owó sí mi. Láti pàtó ti lọ mi ò rí anything. Ó wá dé wájú mi sí òun pariwo ti dé. Ó káàbọ̀ ṣé wọ́n jọ́ lọ́rùn bá ni? Ó dẹ̀ ní sùúrù. Ó mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi látijọ́ yìí. Gbogbo property mi ni mo ti gbé tà. Mo ta mọ́tò, mo ta gbá, mo ta wo. Mo dẹ̀ sọ fún ẹ mo ní kò ní sùúrù fún mi. Mo bọ́ta lọ mo lọ ọ̀zù gbé àti bá ro. Mo dẹ̀ ní tó bá yọ sí mi lọ́wọ́ máa send owó. Excuse me, don't even tell me that. Don't even go there.
Kí ló kọ́ mi pẹ̀lú gbogbo bullshit tó ń sọ jáde lẹ́nu? No, tell me, kí ni nǹkan tó kọ́ mi bẹ́ẹ̀? Mo sọ fún ẹ pé mo ní ìdí owó. Ó ti ẹ̀ consider nǹkan tí mo fẹ́ lo owó náà fún. Ó mọ́ mi sọ rubbish. Ó ta lé, ó ta ayé, ó ta ọ̀nà, ó ta gbá, ó ta wo. That is your own problem. That is your problem, not mine. Èmi bùjẹ́ budanu. Nígbà tó wà lọ́wọ́ mi ò máa ń bí mi kí n tó ṣe fún ẹ. Nǹkan wá yí. Ló wá ń ṣe báyìí fún mi. Ṣe yí fún mi èmi. Kọ́láwọlé. Sórí gbogbo ẹjọ́ òṣì tó ń rọ jáde lẹ́nu ẹ̀ kò kàn mí. Ṣó ti yẹ kò rá mi. Kò tún nǹkan kan lára mi. Nǹkan tí mo mọ̀ ni pé mo need owó. Okay? Mo need owó and you have to get it for me. Bó bá ṣe wá fẹ́ rí, I do not bloody care. I need money and you have to get it for me. Ibo lójú rẹ̀ wà o. Ìmọ̀ bá ti jẹ́ àbárí sọ́ọ̀sì ṣe. Afẹ́fẹ́ o. Ibo lójú rẹ̀ wà o. Bàbá Ọlọ́run ṣíjú àánú òbí. Ẹrù yìí wúwo fẹ́lẹ̀ dàrú. Ẹ wò mọ́mì, mi ò wá okay o. Mi ò wá okay. Ẹ wò Ọlọ́run má jẹ́ kí n sọ pé ó ti tán fún mi. Àmì o, Ọlọ́run má yẹ kí nǹkan tán fún mi o, but mo ti ń ta gbogbo property o. Mo ti ta mọ́tò, mo ti ta most things tó wà valuable sí mi. Kò yé mi o. Ẹ wò ṣe fún mi náà ò make nǹkan easy fún mi. Ó kàn complain, ó kàn nag, ó kàn ṣoríṣiríṣi ni. She's being difficult. Kò yé. Mo ń gbé síbí báyìí ló ń gbé mi sẹ́gbẹ̀ẹ́ kejì. Kò understand pẹ̀lú mi rárá ni. Okay, mo ti gbọ́ yín. Àmín. Ó ti sú mi o. Ó bá ké pé bá. Okay, mo ti gbọ́ yín. Ké pé Jésù àgbọ̀. Ké pé Jésù àgbọ̀. Àgbọ̀ o. Ó ti sú èmi o. Ó ti sú mi o. Kí ló dé? Ṣé fẹ́ tó fẹ́ mi padà ó fẹ́ mi fún ìyàjẹ́ ni? Kò sí nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tó ní mọ́. Ṣé fún mi? Why tó yín ṣe báyìí fún mi now? Tó bá wà mo ṣáà ń ṣe. Ìgbà tó wà lọ́wọ́ mi, àjọ ń jẹ, àjọ mu, àjọ ń ṣe gbogbo ẹ̀ ní bùjẹ́ bùdà ní mi, and you know this. Gbogbo nǹkan tó bá fẹ́ ni mò ń fẹ́, òun bí mi gan kí n tó ṣe. Nígbà tó dẹ̀ sáfẹ́ lọ́wọ́ mi, you should be able to understand with me. Understand what? Understand what? Ṣé mi ni mo bà ayé ẹ jẹ́ ni? No, sọ fún mi, ṣé mi ni mo bà ẹ́ láyé jẹ́ ni? Ìgbà tí mo wà nínú ilé, owó wà lọ́wọ́ ẹ̀. Gbogbo nǹkan dá fún ẹ, gbogbo nǹkan lọ dáadáa fún ẹ. Ṣé ìgbà tó lọ fẹ́ Ọmọjọ́ládé yẹn, ìgbà yẹn kọ́ láyé ẹ̀ dàrú ni? Ṣé ìgbà yẹn kọ́ ni gbogbo nǹkan bàjẹ́ fún ẹ ni? O lọ fọwọ́ ara ẹ, o lọ fi gbé bá lọ̀kù wá sínú ayé ẹ, o ń sọ rọ́bìṣì sí. Wo sórí, á bẹ́tà kó drop gbogbo packaging yìí o. Ó ti tán o. Bóyá lo mọ̀ pé ó ti tán fún ẹ o. Kò sí nǹkan kan mọ́ o. Bó ṣe wà yìí pangolo ni ẹ, empty barrel ni ẹ. O ò ní nǹkan kan mọ́. Gbogbo eléyìí ó ti sú èmi o. Èmi ò lè cope mọ́ o. Mi ò lè cope mọ́ o. Ẹ kálẹ́ mi. Ẹ káàárọ̀ mọ́mì. Ẹ rà mọ́. Wow, ìyàwó mi. Ṣé kò sí? Ẹ wo ó wà mọ́mì. Ó wà. Ó ṣí ọmọ rí ẹ̀gọ́ sọnù. Nǹkan ti bàjẹ́ gan o. Nǹkan ti bàjẹ́. Ọlọ́run bá ń gbọ́ tí ẹ ti rún bó ṣe wà yìí o. Kò ń ṣèyàn mọ́ bó ṣe wà yìí. Ó ti di korofo. Bẹ́ẹ̀ ni. Àti jẹ àti mú gan ó ti ń ní lára. Kí ló dé? Wo tiẹ̀ dá. Ó dá bí mọ́mì ṣe dé. Ó dá àsìkò tó dé sí. Èmi máa gba ẹ nímọ̀ràn gan-an. Ṣó ti yẹ? Gbogbo ẹ̀kọ́ òṣì tó ń sùn yìí, gbogbo ẹ̀kọ́ ló máa solve matter tó wà nílẹ̀. Ṣòro àwọn tó ń wa kẹ̀kẹ́ márúwá
tó ń wa ọ̀kadà káàkiri ọ̀gá adé ò jù wọ́n lọ in fact lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ọ̀gá náà jẹ́ fún ẹ tó bá rí wọn kó máa bẹ́rí ni kó máa ṣe ṣọ́ọ̀ṣà bẹ́ẹ̀ ni tó rán rí jàjẹ jù ẹ lọ so bóyá kí wọn náà kó bọ́ síta kó owó kan kéjì ó náà ṣe síta kí wọn náà wá bí tó ti ń gba márùwá àbí ọ̀kadà kí wọn náà kó máa gùn kó máa rówó mú wálé gbogbo ẹ kó ṣì tó kàn káwọn bọrí tó ń ṣe bí ọ̀dọ̀yọ̀ yìí ṣé gbogbo yẹn la fẹ́ jẹ ọmọ ìyá ó ti sú èmi ṣe fẹ́ gbọ́ ó ti sú mi ara ń kọ mi ara ń kọ Gaza èèyàn tó bá wọlé èèyàn tó bá bọ bíbá ní ìsìn wọn máa rò pé àwọn ti wọlé ọlá wọn ò ní mọ̀ pé ilé òṣì náà wọ̀ ilé ìṣẹ́ ó jẹ́ mú gbogbo pangolo tó kójọ ó jẹ́ mú gbogbo ẹ̀ kó lù ú gbàjọ kó ta gbogbo ẹ̀ kó fi rọ̀ kadà tó bá rí méjì rà ọlọ́run bẹ ṣe nìyẹn náà kó wá ṣẹ́ṣe kó wá kan ṣe kan ẹ wọ mọ́ mi ẹ má bínú o múdù tẹ bá mi ẹ ṣáà mọ̀ pé mi náà ń ṣọmọ bẹ́ẹ̀. owó ni kò má bínú ìyàwó mi nígbà tó kọ ẹ tiẹ̀ pè mí pé kí n yọjú mi mọ̀ pé tí máa dé bá lẹ̀ ni. mọ́ mi ẹ má bínú. wọ́n ní kò má bínú ìyá mi. èmi ló wá ọ̀kadà kí màá wá máa rà. Kọ́láwọlé a sọ̀rọ̀ sí ẹ ní tó bá nífẹ̀ẹ́ yàn ló máa advice lò fún ẹ ó ní kó bọ́kadà bí márùwá kó máa fi ṣiṣẹ́ kì í ṣe tó burú ṣebí elétí dídì ni wọ́n nígbà tó ń ṣe ń jí wọn bí ìgbà tó ń gbé báàgì àbí trọ́sà tó ń wọ̀ wọn ṣé mi sọ fún ẹ kò sí wàhálà o ibi ilé ọ̀dọ̀ mi bọ́ngálò kan báyìí tó ń tẹ̀ wá ń ta yìí iṣẹ́ àmàlù onímàlúwà wà ń bẹ̀ o lè dúró fún ẹ ká gbà o máa fi ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kò tẹ̀ má rí ṣé ń jẹ́ fi sáàpù bó tó bá ń dúró pé o fẹ́ rí kì í ṣe kan o ti ṣe rẹ̀ o. kí n máa wá márùwá. o mọ̀ gbà tẹ́mi ti bu yẹ̀pẹ̀ bí dání wọ́n pẹ̀lú ìyàwó ẹ̀kọ́ lẹ́nu mi tẹ gbé mi ṣánlẹ̀ tẹ forí mi sọ nǹkan síta iná ilé lọmọ ẹranko máa ń yá nígbẹ̀yìn ìyá ẹ̀rí ń sìn ó kèmí ó kù wọ́ wá wá márùwá. What is that for you to do? You can never exist. Hey! Ó ti ṣe o, bàbá ti ṣe o. Hey! Ó ti ṣe o, bàbá ti ṣe o. Ohun tó ń bà wá lẹ́rù, bàbá ti ṣe o. Babe! Kọ́láwọlé is back. Ó ti tó. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo? Babe. Nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ. I'm back like I never left. To where? Babe. Wo òjò torí Ọlọ́run. Má gbé mi sí suspense. Nǹkan tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ. Torí èmi ò mọ nǹkan tó ṣe é tó bẹ̀rẹ̀ sí ń pariwo lọ́sàn-án gangan báyìí. Thank you, Lord. Ṣé wọ́n ti contract mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́ tí wọ́n fún mi gbà yẹn? Wọ́n ti approve ẹ̀. Irọ́ ni o. Yes! Irọ́ ni o. Yes! Yes! Are you for real? Ìyẹn ni kọ́kọ́. Ṣé wọ́n ti 180 million contract tí wọ́n sọ pé wọ́n fẹ́ lómi ìjọsìn tí wọ́n log me out? Yeah. Wọ́n ti log me in! Yes! I'm so happy! We're back! Yes! We're back like we never left! Olúwa ṣeun. Thank you, Lord. Ọlọ́run ṣeun. Àwí máa yẹ ẹ̀wọ̀n. Ọba ẹ̀rí. Ọkọ mi, àdúrà mi ló gbà. Mo mọ̀. Àtìgbà tí gbogbo kinní ẹ̀ ti ṣẹlẹ̀ báyìí, ó ní mi ò ti sùn.
Ojoojúmọ́ báyìí ni mo bọ́ lọ fà pé ìwọ Ọlọ́run kí lè Mo léyìí. gbogbo ẹni mo rí ó dúró tì mí gbágígbágí ni. Kí ló ṣẹlẹ̀ yìí? Ọkọ mi kọ́ lè léyìí. Kọ́lá mi kọ́ rí. Oh my God. This calls for celebration. Yeah, big celebration. So, báwo ni ká ṣe bẹ̀rẹ̀? How do you want it? I don't even know. Anyhow you want it, baby. Oh, I'm just so happy. I know. You're back. I'm back. Wá mọ̀ kó tó ṣẹlẹ̀. Ṣorí gbogbo nǹkan tó miss láti joy. You're getting it in multiple folds. Yes, I'll make it up to you. I'll make it up to you. O ṣe o kó àdúró tì mí. O ṣe gan. Really? Jẹ̀bi kan wẹ́n lọ. Are you for real? Wọ́n confront ara wọn. Let me check. So what? Babe. Yeah? Babe. Jẹ́ ń pẹ́ padà. Babe, mo rí alert 10 million kan nísìnyí. Mi dẹ̀ mọ̀ bó ṣe jẹ́. Torí ẹ̀ ló ṣe dẹ́rù bà mí bẹ́ẹ̀. Àìrú bẹ́ẹ̀ mi náà gbà tí mo rí ẹ̀. Torí ẹ̀ mo ṣe ní kí n sáré wá bá mi. Ìwọ ló ní now, I sent it to you. What? Yes. 10 million naira. For me. For your shopping spree or something, we will very come, Abby. Come on. 10 million naira. Oh, thank you so much. You deserve more. You don't so fair about that. You buy other things you want as well. Ọlọ́run máa bá mi pèsè fún ẹ. Ibi tó ti ń mówó, Ọlọ́run máa fọ̀pọ̀ rọ́pò. Ò ní ṣìṣe, ò ní ṣìlẹ̀tẹ̀, ò ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run máa bá mi pèsè fún ẹ. Gbogbo àdáwọ́lé báyìí mo máa yọrí sí rere ni. Ṣègùn ni, thank you. Tọ́pẹ́, you deserve more. Thank you. And not true. Tẹ́mílẹ̀. You deserve more. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ẹ́? Kí ló ṣe inú? Inú. Jẹ́ ká lọ sí hospital. Báwo ló ṣe ṣe? Ṣé o lè rìn? You can. Try to walk. Manage. Ṣé kí n fọ ẹ́ ni? Tó nǹkan téèyàn ń rò èmi tó ń rí tí mo jókòó yìí kó tó di pé mo bí ọkọ ẹ̀ ó tó ẹ̀mẹ́fà tó ṣe mí àdúpẹ́ fọlọ́run omi ló dànù agbè ò fọ́ torí ẹ̀ ọlọ́run á yìí dá padà láì mọye nílọ́po níbejì níbẹ̀ta bọ́lọ́run ṣe máa fún ẹ nìyẹn má ro tó bá ń rò kò ní jẹ́ kí mi gan dúró tí ó ti yẹ ọmọ tó bá máa sìyàn kì í tójú yàn kú àti pé òun ò tiẹ̀ tí ì débì kan tó fi lọ ó mìíràn pé kì í ṣe tiẹ̀ nìyẹn a dẹ̀ dúpẹ́ fọlọ́run omi ló dànù agbè ò fọ́ which means ọlọ́run yìí máa tún ṣe mí rẹpẹtẹ níbejì níbẹ̀ta lọ́lọ́run á ṣe bí kí ni kí n wá fún ẹ kó jẹ báyìí jẹ́ ń ṣe pẹpẹ súùpù fún ẹ kó fi jónú wàá dẹ̀ fẹ́ kó jẹ́
mi ṣe lò jẹ nǹkan kan má dá rẹ̀ sí rẹ̀ lára o jẹun ṣe ń lọ gbé wá. When the storm arise, ta ló lè lọ sábàdàn. Nígbà tọ́jọ́ pòròrò, ta ló ké pè é. Nígbà tó dàbí pé ò mọ̀ ṣe, ta ló máa sábà. Ò bá ké pè bá ké pè Jésù àgbọ̀. Ké pè Jésù àgbọ̀. Nossa. Tá pelo nariz. Ṣé fún mi, ṣé wọ́n ni mo bá sọ̀rọ̀? Màmá. Ọkùnrin kọ́. Ọmọ ń kọ́. Ọmọ kẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ pọ̀. Lónìí tó bá wálé wà lónìí Jídé bí wà. Ó dàrú ti bọ́ máa wá yọjú sí i. Ṣe yí fún mi ọwọ́ ti bà ẹ́ láì tí kú mi. Ìyá kó dáwọlé ló yọyún inú ẹ̀ ó fi ń ṣògùn owó fọ́mọ ẹ̀ ni. Àmọ́ ṣùgbọ́n oyún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti bàjẹ́ lára mi. Bẹ́ẹ̀ni o ò parọ́ àbí kó máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìwọ kúkú kó ló fẹ́ pa. Bó ṣe rí ni mo ṣe sọ fún ẹ nígbà tí wọn ò rí ẹ mú ló fi ń lu ọmọ inú ẹ torí pé àwọn ló nìyẹn àpáta níwọ sẹ́nikẹ́ni ò gbọdọ̀ dárí sọ bí ọ̀kan dárí sọ ẹ orí ẹ̀yà mọ̀ fọ́ dànù ni. Ṣé pé Kọ́láwọlé àti màmá ẹ̀ náà ń boyún jẹ́ mọ́ mi lára. Bó ṣe rí gan nìyẹn o. Àwọn náà ṣe mí àwọn náà. Bẹ́ẹ̀ mọ́ àwọn gangan rẹ̀ àmọ́ ṣá o ó ti tó àkókò báyìí tó bá kọjú ìjà sí wọn wàá yójú padà sí wọn wàá wá tẹ̀lé mi lọ sínú ilé báyìí wàá jẹ jíjẹ wàá mú mímu wàá wẹ wíwẹ̀ tẹ̀lé mi ká lọ wàá wá mọ̀ wípé ìwọ gọgọgọ fún wa rẹ̀ òun ṣẹran tó ń jẹ ká lọ. Bó ṣe gbà ẹ́. Báwo ṣe wá? Ìyàwó mi, káàbọ̀ kan. Màmá. Ilẹ̀. Àṣẹ ni ibi ni yín, aláìdá ni yín. Ṣé yín fún mi? Ẹni àìjírí, ẹni àìjíkò, àṣẹ ẹ̀ kì í ṣàbíamọ, apààyàn ni. How dare you talk to my mom like that? Ṣé wàá okay ṣá? Lo ìgbà tó jẹ́ mọ́mí ẹ kọ́. Ẹ mọ̀ màmá, ẹ mọ̀ pọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni mí. Nítorí ẹ̀ nípa yín ò ṣe ká mi. Gbogbo bẹ ṣe ń sá látijọ́ ẹ̀, torí ẹ̀ ni ò ṣe borí mi. Ẹ̀yin èèyàn tó bá rí yín wọ́n á rò pé èèyàn gidi ni wọ́n á rò pé abiyamọ gidi ni. Ajá tí yín mọmọ tiẹ̀ fún lọ́mú àmọ́ mọmọ lọ́mọ bùjẹ́ àbí gbogbo oyún tó ń bàjẹ́ lára mi látijọ́ ẹ̀ gbogbo oyún tó ń bàjẹ́ nínú mi àṣẹ ìhun lẹ fi ń ṣètò ọ̀nà fọmọ yìí. Can you just stop? No, kò jìnnà pé kò ń ṣe gbogbo oyún tó ń bàjẹ́ lára mi ó ní wọ́n fi ń pilẹ̀ ọ̀nà fún ọ ẹ màmá ẹ sọ̀rọ̀ náà ṣé mo parọ́ ọmọ yín ni. Kò sí wàhálà ṣe wá rí níbi tájọ bàdé nínú ilé ogun ti bẹ̀rẹ̀ láàrin èmi àti yín torí mi ò ní lọ fún yín nínú ilé mímí kò dé gbọ́dọ̀ mímí ṣé ẹ gbọ́ mi màmá ẹ wò mí wò ẹ gbójú sókè ká wò mí láti ìsìn lọ mo ti di àgbàdo onúgò fún yín àgbò mọ́jú kúrò ní kò sí kankan tẹ́ lè fi mí ṣe tẹ́ ẹ bá ṣọ́ra sọ fún màmá ẹ tí wọn ò bá ṣọ́ra tí wọn ò tọwọ́ ọmọ wọn bá ṣọ́ tẹ́ bá lọ gbọ́wọ́ kọ́wọ́ àbí tẹ́ lọ ṣiṣẹ́kúṣe àbí tẹ́ lọ ta fẹ́lẹ́fẹ́lẹ́ má jẹ́ kó yẹ yín pé àwọn tó ń ṣọ́ mi wọn ò sùn rárá. Sọ fún yín ṣe rí nǹkan tẹ́ dálẹ̀ sí. Ṣé orí ẹ̀ gbé ṣá kí ni mo dálẹ̀? Pẹ̀lẹ́ ìyàwó mi. Ẹ rọra ma. Ilé.
ṣé kò sí nǹkan kan sórí Kọ́lá wọlé báyìí ọ̀rọ̀ ẹ ló ń jẹ lẹ́nu ọkùnrin tí ẹ balẹ̀ kó rí bí sùn kó jẹun ṣáà ń sọ pé ìyàwó òun Jọládé o Jọládé o Jọlá mo ṣe ní kí n tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kò ṣe sùúrù fún Kọ́lá wọlé nǹkan máa dà ojú ọbẹ̀ pọ̀n rí bólobòlo ni ìsàlẹ̀ ẹ máa dùn. ẹ̀rọ ọlọ́run ibo lójú ẹ wà ẹ tiẹ̀ wọ́kọ́ dúró ná nígbà tẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ sọ pé ìyàwó àbí kí ni nǹkan tẹ́ sọ sí. mo ní ìyàwó mi ọmọ Jọládé. ẹ jọ̀ọ́ báwo ni mo yẹ jẹ́ ìyàwó yín ẹ jọ̀ọ́ ṣọ́mọ yín fi ríǹgì sí mi lọ́wọ́ ni àbí no kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan torí téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ń ṣe ẹ ṣáà máa tẹnu bọ̀yàn lẹ́nu torí pé kò sí ní opportunity láti kọ́ lè rí mi ẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ owó tó wò tó wórówóró lẹ́nu. má bínú bí mo ṣe rí tọkọ ẹ ṣe ń ṣe òun ló jẹ́ kí n jáde pé kí n tiẹ̀ wá bẹ́ẹ̀ sọ pé kò fọkàn balẹ̀ gbogbo ẹ̀ máa dá kó o lè sùn kó o lè jẹun inú ẹ̀ ṣáà ló ń rò wọ́n Jọládé ṣáà ni ọkàn pẹ́ ò balẹ̀. màmá màmá ẹ má bẹ̀ mí lẹ́bi òṣì ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí sìn èmi kọ́ ló yẹ kẹ́ bẹ̀ Ọlọ́run ló yẹ kẹ́ bẹ̀ torí pé tó bá jẹ́ pé yìí jẹ́ abiyamọ gidi ẹ jẹ́ abiyamọ tó fi ń ṣàdúrà fún àwọn abiyamọ ibi báyìí kọ́ ló yẹ kẹ́ wà ọ̀dọ̀ Ọlọ́run lèmi rò pé yẹ kẹ́ lọ kẹ́ bẹ̀rẹ̀ sí ní rábàbà fọ́lọ́run pé kọ́lọ́run ṣàánú ọmọ yín Kọ́lá wọlé àwọn ẹbẹ mọ tẹ́mi dẹ́ mọ̀ látòrí òkè kan báyìí ló máa lọ sórí òkè míì tó bá ṣe ń kúrò lọ́dọ̀ pásítọ̀ lọ́wọ́ lọ sọ́dọ̀ àfà lọ́wọ́ máa lọ ilé babaláwo lọ́wọ́ máa gbẹ́bọ lọ́wọ́ máa ṣe nǹkan oríṣiríṣi àwọn abiyamọ gidi nìyẹn kò ń ṣerú ẹ̀yin ẹ jọ̀ọ́ ṣé orúkọ ọmọ yín létí tí yín ṣó ń rò ní Kọ́lá wọlé ṣé yóò rí pé ó ṣì ló ń kó wọlé ni ẹ rí pàdánù ló ń kó wọlé ni ẹ dẹ̀ jókòó rẹpẹtẹ síbẹ̀ ẹ wá ń bẹ èmi lẹ́bí òṣì màmá ẹ jọ̀ọ́ èyí náà tó bá ń ṣe pé ẹ kì í ṣe ìyá dáadáa ẹ kì í ṣe ìyá gidi ẹ wò mí láti òkè sísàlẹ̀ kẹ wá sọ pé kí n jókòó nínú ìṣẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀dẹ̀ tí mọ̀kàn ti blow trumpet ilé yín àwa ti gbọ́ that is to say wọ́n ní generation tó ti pẹ́ níṣẹ́ tí ń bá yín lò ó bọ̀ títí di generation tí yín kò possible ṣe fẹ́ kí n bímọ sínú ìṣẹ́ ni abẹ́yìn náà mọ̀ pé kò sí bíyàn ṣe máa bọ́ ní ìṣẹ́ rìn tí ìṣẹ́ ò ní rányàn ìṣẹ́ máa ń rányàn ibi máa ń pààyàn màmá kò possible kò lè work ẹ jẹ́ kí n advice yín ṣe báwọn abiyamọ kan ló máa ń fi ẹ̀mí wọn lélẹ̀ fọmọ kí ló dé téèyàn ò lè fẹ̀mí ti yín lẹ̀ fún Kọ́lá wọlé kémi àti ẹ̀dẹ́ máa náwó tó wà ńlẹ̀ ṣó pọ̀jù fún yín láti ṣe àbẹ ẹjọ ọjọ́ mélòó gan ló kù fún yín tẹ́fẹ́ lò láyé tẹ́tún ṣe ń dúró tọmọ yín dẹ̀ ń kùṣẹ̀ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn lójú yín lójú ẹ̀mí yín màmá ẹ wẹ́wẹ́wẹ́wẹ́ kó sì lọ tó bí tẹ́ bá tún pẹ́ mi báyìí gan tó lè dàṣẹ́ lẹ̀ ẹ má lọ. ẹ ṣe wà kí lẹ̀ ń dúpẹ́ fún lójú àwọn èèyàn ń sẹ́mọ̀ rẹ̀ pé mo ti sọ̀rọ̀ tí ò dá sí yín o ẹ kú tẹ̀ ń sùn yẹn má sùn sọ́dọ̀ mi ẹ lọ sùn sọ́dọ̀ lọ́rùn àbí kí ló ń pa yín gbé sí ṣọ́nà tí mo sọ ṣé mo parọ́ mọ́ yín ni ẹ dẹ̀ ṣọ́ láti change aṣọ yín ó ti ya ẹ má lọ ẹ má dàṣẹ́lẹ̀ ẹ yé dúpẹ́ bí alábòsí ẹ wo bí ìṣẹ̀ ṣe ń tẹ̀lé wọn rìn. bàbá ọmọ mi Kọ́lá wọlé tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ni kò sí nǹkan kan mọ́ òun débi wípé àti jẹun gọ́ndì nira fún un aṣọ ọrùn ẹ̀yìn àti bàtà nìkan ni big man tó wà lára ẹ̀ kò sí nǹkan kan mọ́ sórúkọ ẹ̀ ṣe rántí ìgbà yẹn tí mo sọ fún yín pé ìyàwó ẹ̀ ò dáàrin èmi àti ẹ̀rù tí kì í gbọ́rọ̀ sí mi lẹ́nu tí kì í ṣe nǹkan kan rárá. ìyẹn Jọládé. bẹ́ẹ̀ ni ó ti yé yín tẹ̀fi sọ fún mi pé kí n ṣe sùúrù yẹn títí ọmọbìnrin yẹn sìn ó ti jẹ́ Ọlọ́run nípè bọ́mọ ẹ ṣe jẹ́ Ọlọ́run nípè báyìí ọmọ mi ó di ẹ̀dùn arinlẹ̀ pátápátá ni. mo ní mo ṣe ní kí n mú wá bí mi mọ̀ bóyá lè rátúnṣe ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ mo la ṣe débí o. bí kán ò bá sí awo ò lè wù yóò rí bẹ́ẹ̀ ó ti dandan kó rí bẹ́ẹ̀ ṣé ìwọ ti gbàgbé ni wípé Jọládé yìí gangan òun náà fi ṣe ìpínlẹ̀ ọrọ̀ ajé ọmọ rẹ̀. ó tọ́ ni bàbá. níwọ̀n ìgbà tí Jọládé ti gbẹ́sẹ̀ tó ti kú tó ti jọ́lọ́run pè gbogbo ọlá rẹ̀ ó ti kó lọ kò lè lówó mọ́.
Bàbá, ẹ gbà mí. Mọ́mí, ẹ ní sùúrù nù. Kí ni bàbá yín try láti sọ? Ẹ fi Jọládé ṣògùn fún mi. Mi understand ẹ ṣògùn owó àbí kí lẹ̀ ń sọ? Òun náà ló ti understand yẹ bóun ló sọ yìí. Wọ́n lá fi pè lówó. Jẹ́ ń sọ fún ẹ, ṣé wò mọ̀ pé ìyà yẹn ó mú ayé wa lómi dé ibi pé wọ́n fi wá ṣẹ̀sìn kiri ládùúgbò? Ṣé ìyà ò kí ń sú wọ ni? Suffer no dey tire you. Ara bí amọ ló ta mí. Ìyà yẹn ti pọ̀ jù. Gbogbo èèyàn fi wá ṣẹ̀sìn wọn ṣe gbogbo ẹ̀ ló mú mi. Tí mo fi sáré wá ní pé kó bá mi ṣáájú ají pé kí nǹkan dà. Nígbà tí wọ́n dẹ̀ mú option wá, option 1, option 2, option 3, wọ́n dẹ̀ ní olólùfẹ́. Pé tó bá jẹ́ pé ó ní olólùfẹ́ àbí àfẹ́sọ́nà àbí nǹkan kan, mo dẹ̀ ní ìyẹn easy. Wọ́n dẹ̀ ní kí lórúkọ, mo dẹ̀ dá fún wọn. Wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ṣe. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn ayé òun náwó. Àbí ṣé nígbà tí wọ́n béèrè pé ẹni tó nífẹ̀ẹ́ jù yẹn, orúkọ tèmi ni kí n múlẹ̀ ń bí. Kó lo èmi tán. Kó wá di pé olúwa kàndé wúrẹ́ jẹlé lásán. Èmi fúnra ara mi gan tí mo bí ẹgan lójú ayé mi tí mi tí kú tó jẹ́ pé ìyàwó ẹ̀ lálù. Ó mú mi, ẹlù mi mọ́ta, ẹ tilẹ̀kùn mọ́ mi. Kò sí tí ò ṣe tán, ó gbé mi bí ìgbà tó gbẹ́dì yẹn ni tó fling mi jù síta, ó ti gbàgbé ni. Tí bá lora mi kí ni ò bá ṣẹlẹ̀? Ẹ ní débẹ̀rẹ̀ grand débi tẹ́gbẹ́ pé pọ́pọ́fù gan pé wọ́n lórúkọ màmá yìí. N pé mi fi pé mo lè ṣe gẹ́gẹ́ bí abiyamọ ni mo ṣe fún mi dẹ̀ ṣàbúrú àbí dáàdì ṣe mi ṣàbúrú. Ẹjọ́ yẹn tí ẹ̀kọ́ ló má tà báyìí. Ìtó má tà báyìí ni pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ ti ṣépè fún pé bó ṣe wà yẹn ó máa wá márú àtọ̀kadà. Ìdẹ̀fẹ́ kó wá márú àtọ̀kadà. Ẹ̀yin náà mọ̀ téèyàn bá ti lówó rí táyé bá padà bàjẹ́. A ní lára gan. Tó bá dẹ̀ tí àfẹ́ tí ó máa fẹ́ tì mí wọn bá ṣéǹjì tán fèmí lèmi tọ́jú tèmi lọ́ra ná tí mo fi ń túnra ṣe. Kó má di pé àtúgbà tọwọ́ mi tán àjùjọ má di wèrè. Kí la máa ṣe? Ẹ jọ̀ọ́. Abiyamọ kú ọ̀rọ̀ wọn. Ṣé dáadé? Àyípadà tádìkà dà. Àbí olówó ló burú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó sọ. Ṣíṣe kù. Ṣé mo sọ? Nítorí pé tí ẹṣin bá dá ni, à ń tún gùn ni. Irú ọrọ̀ ajé tá a ṣe fún nípa ti Jọládé, òun lẹ́lẹ́dàá rẹ̀ rọ̀ mọ́ irú rẹ̀ gangan náà tó ṣe. Ti olólùfẹ́. Bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé ó bá ní olólùfẹ́ mi tó fẹ́ràn rẹ̀ gidigidi. Bàbá, ibi tá a fẹ́ gbin obì sí, obì tí lálẹ́ wù ń bẹ̀. Ṣé rí ó ní olólùfẹ́ tó gbé sílé báyìí? Ṣé rí ọmọ tíbí tó ṣaláìsí yẹn? Eléyìí tó gbé sílé yìí ló ti kọ́kọ́ ń fẹ́ ń gbà yẹn. Ó wá fi ìyẹn lẹ̀ ó lọ fẹ́ ètò ṣaláìsí. So ń gbà tí gbogbo ẹ̀dẹ̀ ti rí bó ṣe rí, ìyẹn náà ti padà wá sí ilé lọ́dọ̀ ẹ̀ báyìí. Bí ta fẹ́ gbòbí sí obì ti wù bẹ́ẹ̀. Ló bá tán. Ká tó lè láti sọ kéṣeké. Ẹ má ṣe báyìí náà. Ẹ ṣe fọ́sọ mi ìmọ̀ pa ẹ̀mọ́ bí wọ́n. Báwo lẹ́yìn ṣe báyìí náà? So kò sí nǹkan mi tó lè ṣe fún bí a kọ́ pray fún mi àbí kọ́ ṣe ni mi máa lu ìyàwó mi fi ṣòwò. Báwo lẹ́yìn ṣe báyìí náà? Bàbá yẹn ń ṣe ẹ́. Ṣé ẹni tó jókòó ìwọ́rí nírì bàbá pásọ̀? Bàbá tó gbó ṣe dání. Tó yẹ kó babaláwo ni ìwò sọ pé kó wá gbàdúrà fún ẹ. Kúnlẹ̀ kó lọ kúnlẹ̀ sí bábí ṣi. Kó máa gbàdúrà fún ẹ. Ẹ wo bàbá tó bá ti lóhùn ò ṣe. Àlá tí mo ní mo lá sí. Mi ì fẹ́ sọ fún tẹ́lẹ̀ bọ̀ tó máa padà ṣẹmọ lára ni. Mo lálàá sí. Mo rí báyìí tó ń bá wọn ti bólà tó ń ṣa àwọn páànù tó ń ṣa irin kiri tó fi kíní mágínẹ̀tì yẹn tó fi mú dèrè ọtí. So tó bá dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn fóun kó kọ́ mi. Ó fẹ́ ṣe àbọ̀ òṣe. Torí nísìnyí wọ́n sọ pé olólùfẹ́ wèrè ẹ̀sìn wá ti máa nọ́ọ̀sì ambition pé nígbà tó ẹpẹ́ tó nífẹ̀ẹ́ sí bóyá kò fi mọ́mí ẹ lẹ̀ orí mi kọ́ o. Tó o bá ti lè ṣe wà ló máa wà máa rú àtọ́ fi bú ẹjọ́ kìíní àná pé kò wà àbí kẹ̀kí àlá mi tó fi ń ti bólà kò ṣẹ sí ẹ lára. Bàbá mo ti ń lọ kò rẹ́dí àti ṣe nǹkan kan. Ẹ má tí ì lọ. Ẹ jẹ́ ń bá Kọ́láwọlé sọ̀rọ̀. Bàbá ó dà pé ẹ̀yin gangan fẹ́ kó lò mí àbí? Kò lè lò ẹ́. Kò lè rí mi lò torí pé bó ṣe tó bá lò mí gan n tó ṣe fún mi níjọ́ tí ò bá ń ṣe pá bí amọ gidi ní mí ni kò yẹ kí n tẹ̀lé wá bíbáyìí kí n wá deliver. Mother deliver son ni mo wá ṣe. Tí ò bá jẹ́ yẹn mi ní ṣe. Ẹ jẹ́ kó máa lọ torí tí mi ìbá dìde kó dìde tẹ̀lé mi sìn ó lè ní tó máa bá yín sọ kẹ́ wá lọ lò yẹ tí ìyá bá kú tán sí wèrè onígbé fúláwà wà débi tó máa dé àkàrà. Irọ́ má nìkiri mi dúró nítorí sọ fẹ́ǹsì kó lólùfẹ́ ẹni kó lò ó dẹ̀ òun rò sọ́tún òun rò sósì olólùfẹ́ lèmi náà jẹ́ mi ní jẹ́ owó apá mi torí onífẹ́ mi ní jẹ́ owó àfi mi lẹ̀kọ́ àfi mi ṣògùn owó bàbá ẹ má wọ̀rí ó yá dìde èmi ni mo mú ẹ wá bí mi lè dúró mọ́ o lè consider ó fẹ́ lọ forúkọ mi ilẹ̀ dìde kó sì dìde ká lọ wá lọ ẹ́tísà lọ́jọ́ ta. Eré tàbí àwọn ń sá ni mo sá. Ìwọ kẹ̀dẹ̀ ni mo fi lọ ẹ̀ nítorí pé o ti tán láwò o ti wọnú ẹ̀jẹ̀ o fẹ́ jìyà mọ́ ló fi ló máa lọ ṣe yìí fún mi. Ṣé mo fọ́ọ̀sì ẹ ni? Ok, kí ni a máa wá ṣe báyìí? Ọ̀dọ̀ bàbá náà la máa tún padà sí. A ti di ìka bọ́ ní ìka understand.
a máa jọ máa ṣe lọ ni máa pe bàbá ń sìn á lọ bá wọn. ọ̀rọ̀ ti bẹ́yìn yọ wàhálà ti ṣẹlẹ̀ o ṣe mọ̀ pé mo pè yín lórí fóònù kí n tó máa bọ̀ ọmọ yẹn ṣe ló ṣàdédé fèsì mi àtọmọ mi tó ní ẹ̀yin lẹ ń yọ oúnjẹ gbogbo oyún tó ti ń yọ ẹ̀yin lẹ lò ẹ̀yin lẹ fi ṣáájò òun ò ní lọ òun ò ní kú òǹbí toró ẹlẹ́dàá lẹ lò àdèmàjìjọ náwó yẹn tán pátá ni ariwo yẹn pọ̀ o bàbá ṣe mo ra ṣe jẹ́jẹ́ fún kó má bàa fi mi ṣẹlẹ̀ yà kọ́ burúkú ti ṣẹlẹ̀ kí la fẹ́ ṣe bàbá torí mi fẹ́ kọ́ ọmọ yìí pariwo wá síta ó rẹ́dí àti pariwo síta ò tẹ́ bá rí bó ṣe ń ṣe ẹ̀rù máa bà yín mi ì lè sùn mo fi ní mo ṣe ń kúrò báyìí kí n máa bọ̀ lọ́dọ̀ yín straight mo ṣe ń pè yín. mo ṣe ṣe jẹ́jẹ́ yẹn kan olùdá o nítorí pé gẹ́lẹ́ tó ṣe pè mí lórí aago ni mo ti gbé ọ̀rọ̀ arábìnrin ọ̀hún títí ṣe àyẹ̀wò lórí rẹ̀ àmọ́ ibi tọ́rọ̀ bá dé dúró yìí òun láti ní sùúrù ni nítorí pé èmi gan fúnra ara mi pàtó ní tí ìmọ̀ nǹkan tó ń gbénu arábìnrin ọ̀hún nítorí pé ibi tó ti rí agbára tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tó fi wá kojú ẹ̀ tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó tún wá ń da àárín ìwọ pẹ̀lú ọmọ ẹ̀wọ́ mo wádìí rẹ̀ títí kò tí ì yé mi àmọ́ bí irin bá kó irin nìkan láti tẹ̀ fún kan ohun tí mo fẹ́ kí n ṣe ni pé kó yẹ ní sùúrù bàbá sùúrù tí mò ń sọ ó yé mi. kí ní sùúrù eléyìí máa pariwo sí gbogbo aráyé máa gbọ́ ó máa kàn yín kí ní sùúrù kẹ̀ ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣá mo ní ó sọ wípé àwa ti lo oyún àti fi ṣe àjò ajé wípé àti lòun wípé gbogbo owó tí àwa tọmọ mi mẹ́ẹ̀kì yẹn táwa náà yẹn òun ò níbi tóun máa lọ tá a bá ṣe kíní kan wá pariwo afáráyé òun ò lọ òun máa wà pẹ̀lú wa ẹni kí ní sùúrù bá wò. sórí gbogbo sùúrù tí mo sọ fún ẹ pé kò ní máa jà máa sá torí òun náà máa kíkanjú lógun akíkanjú tó bá mọ̀jà tí ó bá mọ̀ sá inú ó máa ń búgun lọ ni wòmí sùúrù kì í pọ̀ jù àfi tí ó bá ní tó. ẹ dúró bàbá nǹkan tí mo fẹ́ bí yín sìn ni pé ṣé ẹ fẹ́ máa fọ́ fún ṣé ẹni tí kìíní ìbá ṣẹlẹ̀ wọ́n jìjọ máa kó wa ni o ó bẹ́ẹ̀ ta yẹ tè ṣe nǹkan tá a máa fi blọọkì ẹ̀ kó má lè kó wa o. ó dàbí pé ọ̀rọ̀ tí ìfẹ́ yí ẹ dáadáa mo lè wọlé kí rí nǹkan tí máa gbé fún ẹ pé kó lọ lù fún àmọ́ ó ní nǹkan tèmi rí ìyá Kọ́lá wọlé ó yí ọmọ tó ń sunkún bẹ́ẹ̀ sì ló yí ìyá rẹ̀ tó ń rẹ̀ ní sùúrù kí ní sùúrù. Surulere Surulere èrè tó pọ̀ Surulere Surulere sòkòtà jìnnà tá a bá lè dé. Kọ́lá wọlé ọjọ́ àtọ̀jọ́ ó jẹun ni kí ló ṣẹlẹ̀ ẹ̀rù ń bẹ̀ àbí o rò bóyá mo ti fògùn sóúnjẹ yẹn àbí èmi ò jọ yín mi ò jọ apààyàn bí ìwà àtìyá ẹ̀ o rò pé mo fẹ́ pa á àbí jọ kí ló kó ẹ fẹ́ dà fún mi kò sí nǹkan tó fẹ́ dà fún mi ayé gangan ni mo need so kò sí reason fún mi láti pẹ́ ṣé torí ẹ̀ ló ṣe wá jẹun ẹlẹ́lẹ́yà ó jẹ́ jẹun kébi má pẹ́ kú sínú ilé níra wo sórí gbogbo nǹkan tẹ́ kó jẹ gbogbo nǹkan tẹ́ fọ́ àwọn ọmọ mi tẹ́ fi kó jẹ àjọ ni àjọ máa jẹ lọ ni kò sí nǹkan kan tí mo fẹ́ fi ẹ ṣe mi ò ní kúrò nínú ilé ìwọ náà ní bírè mi ò ní pẹ́ àjọ máa wà láyé àjọ máa wà láyé gbogbo property pátápátá àjọ máa jẹ ni torí mi ni mo ní in fact ìwọ go tiẹ̀ nípinnu ẹ̀ àbí ṣe bá àwọn ọmọ mi lẹ fi pín dẹ̀ àwọn ọmọ mi ṣáà lẹ fi ra gbogbo nǹkan tẹ́ kó jọ yìí kò ṣáà ṣiṣẹ́ owó ẹ lò so èmi ni mo ní oúnjẹ ọmọ mi ni gbogbo ẹ̀ pátápátá èmi ni màá máa dájẹ nǹkan mi lọ so tí wọ́n bá fẹ́ jẹ ń bẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé kò ń wẹ́ jẹ mọ́ olùwà gbígbà lọ àmọ́ èmi o mi ò ní fọwọ́ ara mi ò ní fi ṣe nǹkan kan fún ẹ ẹ̀rí ọkàn tó ń jẹ yìí òun náà ni kó máa jẹ kó máa dẹ̀ láàmú lọ ṣọwárì jẹ́ ń sọ fún ẹ sórí màmá ẹ̀ bá mi já wọn ní wọ́n ni o ìpè anything kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí oyún inú mi mọ́ nínú ilé
tí mo bá tún lóyún tí nǹkan kan bá tún ṣe mí nínú ilé Ọlọ́run bá ń gbọ́ yín méjèèjì ẹ máa kọ́ dín nínú lọ tẹ́ni tí bá ṣe mí nínú ilé ilẹ̀ máa ga jọ yín méjèèjì lọ kó bá mi sọ fún wọn bẹ́ẹ̀ tí wọ́n bá mi sọ fún wọn pé gbogbo ọwọ́kọ́wọ́ tó ń gbé wá gbogbo ẹ̀ pátápátá ló ń bà mí ó gẹ́ẹ̀tì gbogbo nǹkan tó ń jù wá gbogbo ẹ̀ ni mò ń fi ìlágọ̀ ara mi àmọ́ jẹ́ kí n jẹ́ kó yẹ nǹkan kan ò lè ṣe mí mo ṣe wà yìí mo ti dà padà anybody tó bá darí sọ mí Ọlọ́run bá ń gbọ́ ẹ máa wó dànù ni. sórí tó máa wá kọ̀ tí wọn ò bá jáwọ́ bá mi sọ fún wọn pé wọn máa já sẹ kí ni mo wí tó bá kọ̀ tó máa jáwọ́ lọ́rọ̀ mi wọn máa já sẹ ajé kí ni mo wí tí wọn bá kọ̀ tí màmá ẹ tó bá kọ̀ tí wọn ò jáwọ́ lọ́rọ̀ mi Ọlọ́run bá ń gbọ́ wọn máa já sẹ ajé wákà ò jẹun wò ó rìn kò lè mọ̀ pé kò sí nǹkan kan ń bẹ̀ àwọn òòjọ́ yín o àwọn òòjọ́ apààyàn bíi tiyín inú kan ni mo fi ń bẹ́ẹ̀ lọ orin o oúnjẹ tí mo sè níyè kan ẹni àbó bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ àbó bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ àbó bá ṣe gbé bó ṣe gbé ló ṣe máa sọ àbó bá ṣe ló ṣe máa sọ. àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ ni wọ́n ṣe bíi pé àwọn làwọn láyàrá wọn ń bá yọ̀ fẹ́ o àdúrà yìí. ẹ kúrò lẹ́ mà. ẹ kúrò lẹ́ o. tálẹ̀ béèrè ma. ilé ọmọ mi ni mo wá sílẹ̀kùn jẹun wọlé. ibi báyìí mi ò rí rí ń bẹ̀ ṣùgbọ́n àwọn madam sọ pé kẹ́ni bọ̀dì kan máa wọlé for now. ìṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ń bí ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà mí ni. ṣọ́ọ̀fẹ́ kára pa ẹ mọ́bi tó wà ṣá mo ní kó sílẹ̀kùn mo ní mò ń lọ ilé ọmọ mi ta ni màdámù àbí kó máa pa màdámù nù yàrá ń bẹ̀ ni sílẹ̀kùn wọ́n ti sọ. wọ́n ní o sí nǹkan fún mi. ẹ pè wọ́n mi ní problem pẹ̀lú kémi pè wọ́n. bẹ́ẹ̀ ni mà. ó dẹ̀ ń lọ nínú ilé ọmọ mi èmi lọ sọdẹ wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àgùntàn jẹmọ̀jẹmọ̀ ó wá fi mí sẹ́nu géètì ó ń wọlé lọ mo dẹ̀ pé ó padà lọ rámírámí láàrin àkínrábọ̀ ẹ ò ní jèrè ọmọ ò ń jèrè lẹ́yìn ọkọ̀ olórí burúkú ọmọ ni ẹ kò dẹ̀ ní da fọ́gà ẹ̀ ayé yín ò ní da kọ́ máa gbóhùn mi tàbí máa jọ yín lójú àwọn olórí burúkú àwọn adékòdèrè ọmọ àlè ẹ̀yin aládùúgbò báwo lẹ ṣe lè bá mi já géètì kó sáwọn bọ́ìsì ń bí ó mà ṣe o ó bá jẹ́ gbà tí mo wà léwe ni. ó jẹ́ máa bọ̀ ṣílẹ̀ ó ní ṣoríire mò ń rórí ẹ lọ́ọ̀kan kò ní dá fún màdámù ẹ. bàbá mo délé ọmọ mi o ọmọ burúkú gbà láyé lọ́run lọmọ yẹn ìyàwó ọmọ mi yẹn èṣù gidi ni kò jẹ́ níbẹ̀ wọ̀ o látẹnu géètì náà ti ṣílẹ̀kùn fún mi mi rí bẹ́ẹ̀ wọ̀ mi ìmọ̀ tó ń gbénú ọmọ yẹn o èṣù burúkú gbà ní ọmọ yẹn kò jẹ́ ń wọlé o kò sọ fún àwọn ọlọ́dẹ ẹ̀ ni pé kó má yẹ kí n wọlé wọn ò dẹ̀ ṣílẹ̀kùn mo tún nílé ọmọ mi náà náà wọn lè ṣílẹ̀kùn fún mi sẹ́ bẹ́ẹ̀ ni. ṣé wípé o ò rí lọ́hùn wọ̀. ìmèrè paraku gbà ní ọmọbìnrin ọ̀hún. ó jẹ́ mi rí lọ bàbá. kí ni tó ń gbénú ọmọ ọ̀hún gangan ibo ló ti rí ibo ló ti kó talẹ̀ tó ṣe fún un. òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ tá à ń payé obìnrin rùbùtù arógbáṣọ má balẹ̀ lórúkọ tá à ń pè yín ìyá mi ìṣòro màfíà ẹ̀yin la fíjú ẹyẹ tí ń jẹ lọ́gànjọ́ òru ẹ̀yin la fíjú àdàbà tí ń jẹ láwùjọ àṣà àfíjú ẹyẹ tí ń jẹ lọ́gànjọ́ òru ẹ̀yin lẹ dá mi lójú tẹ̀sí tèmi nífa tẹ́ ní gbogbo ohun tí bá ti dáwọ́lé a máa jú ṣe ni èmi ló wá dé kí ló dé tẹ́lẹ̀ ìfìrí bá wọn ẹ̀fún lọmọ olódòdẹ èdì lọmọ oníbòòyè bẹ́ẹ̀ ni àti ẹ̀fún àti èdì ẹrú onífẹ̀ ni wọ́n ń ṣe èmi wá dọmọ onífẹ̀ lẹ́nìí wo mi tí ẹrù bá kọlẹ̀ tó kọ òkè tó níbi tá à ń gbé ká. ẹ bá mi gbé kalẹ̀ báyìí. wo ń wọlé ńsìn ó ní nǹkan kan tí ń fún tó di dandan tó wọlé yẹn o gbọ́dọ̀ wọ ibẹ̀ torí tí o bá ráyè wọnú ilé yẹn
ní gbogbo nǹkan tí mo fún ẹ tí ó máa fi bà gbogbo agbára rẹ̀ jẹ́. náà ló wà lọ́wọ́ mi báyìí mi ò rí mú wọlé sẹ̀. Bàbá ẹ wá ṣé ẹ̀sìn ẹ̀ mọ̀ nǹkan tẹ́mi ń rò ní pé tẹ bá ní bá bí irú egbé tó máa kọ́ bara mi nínú pálọ̀ ò léwu. Wo mi ìwọ fi mi lẹ̀ fún mi o gbọ́ o gbọ́dọ̀ wọnú léwu nítorí pé iye rẹ̀ ó láti parẹ́ tó bá ti rí gbogbo àwọn kìnìún lò fún ó ti dandan kí iye rẹ̀ parẹ́ nítorí pé kò síyè òun lọ máa jìyà ń ké nítorí pé tó bá di àsìkò tí ọrọ̀ ajé tí a ṣe fún Kọ́láwọlé ọmọ rẹ̀ tí ó gba ẹ̀jẹ̀ rẹ̀ tá a bá tètè rí fún sórí nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí Ṣèyí fún mi ìyẹn ìyàwó ọmọ rẹ̀ àfàìmọ̀ kó má jẹ́ orí Kọ́láwọlé ọmọ rẹ̀ ní padà. Ọlọ́run ní jẹ́ bàbá ẹ tètè wá nǹkan fún mi ẹ fún mi ní nǹkan yẹn ṣe rí kí n tètè lọ lò ẹ fún mi ẹ jọ̀ọ́ kí ni yẹn ń gbé mi inú wà ní bá ẹ fún mi kí n tètè máa lọ bẹ̀ kí n lọ lò. ń bọ̀ ní tètè ẹ ṣe sà. ń fún wọn sí ọmọ ẹ. wọ́n pàtó àwọn máa fún mi ẹ dẹ̀ fún mi ní. Ṣèyí fún mi. Ṣèyí. Yeah. Mọ́mí. Ẹ padà! Kí lélẹ̀? Kí ló ṣẹlẹ̀? Èwo rè? Kí ló ṣe fún mọ́mí mi? Mọ́mí! Kí ló ṣe fún ọ? Kí ni mo ṣe fún mọ́mí àbí kí ni mo Mọ́mí ṣe ẹni fún sùúrù kí ló ṣe fún mọ́mí mi? Kí ló dé tẹ wọ́n náà tọ̀tọ̀ báyìí? Ẹ máa bá mi kẹ́ ẹ sí rè lọ́sàn gangan. Mọ́mí! Ṣé wọ́n jíṣẹ́ fún yín? Mọ́mí kí ló ṣẹlẹ̀? Mọ́mí! Ṣe fún mi! Kí ló ṣe fún mi? Kí ló ṣe fún ọ? Ọkọ̀ jáwèrè ṣá, ó ń ṣí èrè rí. Láíláí jí ẹ mọ́ tì mí báyẹn mọ́. Kí ni mo ṣe fún mọ́mí ẹ̀mí tí báwo? Àbí kí ni mọ́mí tí ẹ fẹ́ ṣe fún mi? Ṣé o rí gbogbo ara wọn ni? O rí gbogbo ẹnu wọn ni? Nǹkan tó fẹ́ dà sí mi lára, òun ló dá padà sí wọn lórí yẹn. Ṣé wọ́n ṣe pé mo tètè dá padà ní wọn bá dàlú mi ni? Kí ló dé? Dúró náà, ṣé wọ́n rán yín sí mi ni? Ṣé wọ́n rán wà tíjà sí mi ni? Ṣé fẹ́ bá yé mi jẹ́ ni? Kí ló dé? Kí ni mo máa gbá yín? Kí ni mo ṣe fún yín? Ẹni fẹ́ pa mí kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé wọn kì í lọ́kọ ni mo lọ́kọ ni? Kí ló dé? Wo sórí iṣẹ́ ọwọ́ wọn òun ló dá padà sí wọn lórí. Mo rẹ̀ ti wọ́ọ̀nù mo ní kó bá mi sọ fún wọn kọjá wọn lọ́rọ̀ mi ṣé nǹkan mi wà bẹ́ẹ̀. This is my mom àbí lè já wèrè ni. This is my mom òṣìwò. Torí pé lẹ́yìn tó rán jẹ́mọ́ mi tiẹ̀ oníkọ́báyé tèmi jà mí oníkọ́ rán mi lọ sọ́run àbí lọ́wọ́ ṣíwọ́ ló bá mi sọ lọ́wọ́ wẹ̀rẹ̀ ló bá mi sọ. wo tètè fà pẹ̀ fà wọ́n rí kọ́ tí mo lè ṣe fún mi òní pé bọ́ ṣe wọ̀ ẹ̀rọ wọn lọ sí gbogbo ẹ lọ fẹ̀ sí wọn mọ níbẹ̀ kọ́ bá ṣẹ̀ sí òjijì lọ́sàn-án kankan ṣó ti yẹ tó bá ti dalẹ̀ tẹ́mi wọn bá tí ì bọ̀ tí bá tí ẹ̀mí wọn bá tí ì tàn wàá gbé wọn lọ sílé wọn tó bá dẹ̀ jẹ́ pé wọ́n ti gbàbẹ̀ lọ a jẹ́ pé ó dárìnà kù náà ni tó ti yẹ mo ti sọ fún yín mo ní ká jáwọ́ lọ́wọ́ mi tó bá jáwọ́ lọ́wọ́ mi wọ́n máa jásẹ̀ kí ló dé kì í hẹ́ẹ̀bù ẹgbẹ́ kiri àbílẹ̀ ìyá wèrè ni kì í gbégbé gbẹ́ẹ̀kọ́ ẹlẹ́jàre olódà bí okùn wà nílẹ̀ kí ni ẹwẹ́ sí. èrè tó pọ̀ Surulere èrè tó pọ̀ Surulere sòfò dájínà babalẹ̀. bẹ́ẹ̀kẹ̀ àwọn tó bá rí ìgboro tó gbọ́kọ̀ bọ̀gìnì bọ́ta tó gbé mọ́tò tó ń ṣe gáì wọ́n máa fọlẹ́ ìtọ̀rọ̀ àbí wọ́n náà fọlẹ́ ìtọ̀rọ̀. níbo ṣé mo pé ilẹ̀ anúlùwà kì í ṣù ni me as I dey like this nobody fit pressure me at all. tó tẹ̀ máa rí èmi bí ìlú patient tó bá ní sùúrù gbogbo ẹ̀ máa tó nínú nǹkan tí ó tó bọ̀ ó máa wọ̀ yàtọ̀ kó má wàá pé náà ni tó bá ti pé jù sùúrù yẹn náà máa mú láyé kúrò. àìpàdé sórí òbí mi náà rọ̀ Yorùbá tó bá wọ́ ṣùkú ó máa padà dá wáíwáí fún àánú Ọlọ́run nìkan ni kò kí n fún yàn ní làálàá àti wàhálà àwọn Yorùbá sọ pé òkèlè gbígbẹ tòun tàlàfíà ó sàn ju wúrà tó kún fún wàhálà pẹ̀lú ìyọ̀n ó sàn ju ẹni tó kọ́ máa ń sọ̀tẹ́ pé wọ́n á ya òrì nínú ilé ẹ̀wọ́ náà ṣé lifestyle ilé àbí nǹkan wo my bro
èmi believe nínú sùúrù o. Àmọ́ believe nínú sùúrù. Àná Surulere ọmọ ìyá mi. Kó máa wá pẹ́ náà ní kó máa dùn fún wa, máa dùn fún wa. Move jàre. Move go, kí ló tún go jàre. Àwọn ẹ̀ ó mọ wèrè ṣe gan. Àdúrà yéwé lè gbà. Wọ́n ní ó gbàdúrà wọ́n yé mú. Àdúrà ni wé lè gbà. Wọ́n ní ó gbàdúrà ó fẹ̀gẹ̀ wọ̀. Tó bá yá o, aláìgbọràn a máa sá kéjọ wọ̀ sòrò. Ó bọ̀ ó, Surulere, Surulere. Ta ni ẹ kí ló fẹ́? Ṣé o bẹ̀ sílẹ̀ fún ọmọ ilé tẹ́lẹ̀? But I don't know you. Sọ́npa ẹ̀ ṣeré ni, ṣé o fẹ́ máa fi mí gbádùn nísìnyí? Mi ò mọ ẹ̀rí náà ṣọ́ọ̀ṣìléyà ni. Jù wọ́n gba mí. Uncle, wọ́n sọ. Ṣé tí mo wọlé ṣé mo kọjú sí ẹ? Alpha, wà lórí ọwọ́ ẹ. Alpha, ṣé o máa fi mí gbádùn lójú mútè yìí? Kí ló ṣí yẹn náà? Sọ́ ti ń bá ẹ ṣeré. But uncle, ẹ ṣáà. Uncle já ẹ wò, kí ló ṣe ṣe kí n wọnú ẹ kí n bọ́ta ni? Ṣé ó ń jọ fíìmù lójú ẹ ni? For information, ó dà kó ń rújú lójú ẹ. Lóṣòwò lélẹ̀ tó máa ṣeré fún mi, ọmọ mi. Bàbá ẹ̀ ká lọ. Kí Tọ́dí tẹ̀lé ẹ. Má lọ ṣeré fún mi lókè. Kí ló ṣe Ṣeré fún ta ni? Gbà mí, I don't understand. Uncle, bóyá kí n mistake ẹ ní sùúrù ẹ rẹ̀. Àwọn ọmọ kò dákẹ́. Kí ló ṣe ẹ bẹ́ẹ̀? Gbọ́ngbà tó sọ pé òun mọ ẹni náà. Bẹ́ẹ̀ ni kọ́ ló ẹ̀. Máa gbé ẹlẹ́sẹ̀ lọ, máa balẹ̀ kí ọmọ ẹ̀ ṣẹ́. Jùwọ́n bí òun rí omi. Èmi náà mọ̀ rí i, ṣé bóun ló sọ pé òun mọ̀ ẹ̀rí nísìn. Kí ló máa ṣe? Àwọn oṣù fẹ́ kọ́ òun gbọ́. Jùwọ́n ti pààyàn sílé bí o. Mi ìpààyàn sílé ẹ̀. Tóbi sojú ẹ ló ti ṣe lé nísìn tèmi àtẹ̀jọ́ ń dúrágẹ́ tó ní kó wọlé tí mo ní rárá pé kó jáde náà. Tí mo wá sí lánàá tẹ́ ẹ fún mi lọ́tẹ̀ àti ọ̀gẹ̀dẹ̀ àná láti sọ lẹ́sùn pé kí n kàn jí kéèyàn kan lọ́kàn tán ní kéèyàn lò ní tí ò ṣẹlẹ̀ rí sí mi ṣẹlẹ̀. Mo ṣe rí lẹ́yìn o. Ní ọmọ ìdíkà lónìí. Àwọn ẹrù mi kan bẹ́ẹ̀ nù lé ìmọ̀ wa. Red wine or black wine. Red wine. Àti pé ńgbà tẹ́ máa gbéṣẹ́ fún wa ayé búbù lẹ gbéṣẹ́ fún wa which is Buhari ayé bat lẹ fẹ́ wá gbà which is let's for ẹ lọ fọkàn balẹ̀. So igi tẹ̀yìn wá ta order fún gbà yẹn price ẹ ti change torí pé wọ́n ti yọ subsidy lórí ẹ̀ fún kẹ́ ẹ máa bá wọn fọwọ́ kẹ́ ẹ máa fọ gbogbo nǹkan tó tẹ́ ẹ fẹ́ kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀. We have an arrest to make. Kò yẹ kí ìlú ó yí padà tóra déhùn tẹ́ bára yín ṣe ni ó. Èso òkúta jìnnà tá a bá lè dé ọjọ́ àtọ̀jọ́ wọ́n fi pípé jọra wọn ni ìgbà àti gbà pípé wọn kàn fi jọra wọn ni ẹ̀dá tí ó bá ti mọ̀ gbà lò ìgbà máa ń gbà wọ́n dànù àgbọn bí ayé dá bọ́ síbi jọ wá wí náà ọmọràn bí ifá òsì akọni ní èèkàn ẹni àbò bá ṣe bó ṣe gbé ló ṣe máa sọ àbò